ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ìròyìn wá lọ́tùn nípa bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Mo máa lójú tẹ fún òwá ojú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba àdániwáyé. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ǹjẹ́ ká tó máa lọ ẹ gbọ́ kókó tí ń bẹ inú ìròyìn náà. Àdéhùn àti àjọsọ wà pé ọdún 8 ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí o. Dóyin Òkúpè òun ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀. Wọ́n ti jáwọ́ nínú ẹjọ́ àwọn ọmọ kéékèèké èyí tí wọ́n gbé lọ sílé ẹjọ́, wọ́n sì ti dá wọn padà lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn báyìí. Adájọ́ àgbà ní ìpínlẹ̀ Èkìtì ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ ráńpẹ́ èyí tó dẹ̀mí adájọ́ náà légbodò. Èyí ni ìdí pàtàkì tí mo fi jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o, Bobrisky ló sọ èyí di mímọ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Àdéhùn àti àjọsọ tó gbópọn ti wà pé ọdún 8 gbáko ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹnu mi àyànfẹ́ Elédùmarè lẹ́tí gbọ́, àmì mi kọ́ ni mo sọ. Dóyin Òkúpè tó jẹ́ alákòóso àgbà fún ètò ìpolongo ìbò fún Òbí lọ́dún 2023 ó ní ó sọ èyí di mímọ̀ lásìkò tí Dóyin Òkúpè tó ní ìtàkùrọ̀sọ pẹ̀lú iléeṣẹ́ móhùnmáwòrán Channel yíyún Channels Television nínú èyí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ibẹ̀ ló ti sọ di mọ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu dandan ni fún láti lo ọdún 8 gbáko ó ní nítorí wípé àjọsọ ti wà wípé àwọn tán wá láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà èyún nọ́ọ̀tì lọ́dọ̀ àwọn ọmọ Haúsá àti àwọn tán wá láti ilẹ̀ adúláwọ̀ tí ń ṣe káàárọ̀ òjíire yìí, wọ́n ti jọ ní àjọsọ àti àdéhùn tó gbópọn wípé ọdún 8 ó ní ayé òjò máa lò. Ó ní tẹ̀ bá wò ó, ààrẹ àná tí ń ṣe Muhammadu Buhari ó mọ̀ lò ọdún 8 rẹ̀ pé lórí àlééfà. Nígbà tó sì ti kan Bọ́lá Ahmed Tinubu báyìí, dandan ni kó náà lo ọdún 8 rẹ̀ gbáko lórí àlééfà. Ó ní àfi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò bá fẹ́ lo ọdún 4 tó kù lẹ́yìn ọdún 4 èyí, ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Òkúpè kò ṣàì mẹ́nuba gbogbo ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń gbé nípa bí ilé kókó bó ṣe ń bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra àti ètò ọrọ̀ ajé èyí tó ṣe bẹ́ẹ̀ tó dẹnu kodò. Ó tẹ̀síwájú wípé ààrẹ mọ̀mọ́ tó ń ṣe, ẹ má rò pé ààrẹ gọ̀ àbí ààrẹ kò mọ ohun tó kàn tó yẹ kó ṣe nínú ọ̀rọ̀ Nàìjíríà. Ó ní tó kàn gan-an ó ní ààrẹ ṣe yìí torí wípé nígbà tó bá filẹ̀ tí ò bá ṣe, ó ṣeé ṣe kí orílẹ̀-èdè Nàìjíríà kó ti porúkúrú musu ju bí a ṣe wà yìí lọ. Ó ní nígbà tí ààrẹ bá ṣe gbogbo ètò nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó tún gbogbo ẹ̀ sọ bí ẹni sọgbà, ẹ̀yin náà ń bọ̀ wá rí wípé dídùn ó lọ́sàn yóò so nígbẹ̀yìn ọ̀rọ̀. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lo ọdún 8 rẹ̀ gbáko kí iṣẹ́ rere rẹ̀ kó lè parí gẹ́gẹ́ bí ó ṣe gùn lé. Dóyin Òkúpè òun ló sọ èyí di mímọ̀ lẹ́ni lásìkò ìtàkùrọ̀sọ tó wáyé ní Channels Television. Wọ́n ti jáwọ́ nínú ẹjọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbé lọ sí ilé ẹjọ́ báyìí, nínú tí wọ́n sì ti dá wọn sílẹ̀ padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. Gẹ́gẹ́ bí a ṣe mú ròyìn náà wá fún wa lówùúrọ̀ yìí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ fún ilé ẹjọ́ gíga ní olú-ìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá wípé kí wọ́n dá àwọn ọmọ kéékèèké èyí tí wọ́n tì mọ́ àtìmọ́lé látàrí wípé wọ́n ṣe ìwọ́de ìfòpin sí ìjọba burúkú èyí tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà, nínú èyí tó jẹ́ pé ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ Muhammadu Idrisi ó fi ìròyìn náà léde tán sì sọ dímọ̀ pé adájọ́ àgbà tó tún jẹ́ mínísítà fétò ìdájọ́ nílẹ̀ yìí Lateef Fagbemi Sam ó ní ó ti ṣe bẹ́ẹ̀ yọ̀ǹda àwọn ọmọ kéékèèké ọ̀hún tí wọ́n sì ti kó wọn sínú ọkọ̀ bọ̀bìnì, nínú èyí tí wọ́n ti dá wọn padà lọ sí ibùgbé oníkálùkù wọn. Wàyí o, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n tún jẹ́ agbẹjọ́rò fún àwọn ọmọ kéékèèké yìí ó ní àwọn náà fi ìdùnnú wọn àti ìwòye sí wọn tí wọ́n fi hàn nípa bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe bẹ́ẹ̀ tó gbé ìgbésẹ̀ yìí fún ìgbà àkọ́kọ́ tó tẹ̀lé yìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sọ lórí bí ó ṣe yọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ náà bó ṣe yọ̀ǹda àwọn ọmọ kéékèèké náà
kúrò wọ́n sì jáwọ́ kúrò nínú ẹjọ́ èyí tí wọ́n ń ṣe. ẹ̀yin náà gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà látẹnu àwọn ajìjàǹgbara agbẹjọ́rò náà. Please sit down. Sit, please. Can you sit? Let's just quickly get your take on exactly what has happened today. You hand over. The Minister of Justice sent in the deputy this morning to an exercise of its powers in section 164, 1 and 3 of the Constitution to take over the matter and to discontinue sale against the children of the persons who has been in detention and under prosecution since the 2nd of August 2024. To us, I think it's a very good step in the right direction. The discontinuation of the charge against these young persons who charges against them in the first place quite illegally has been condemned globally. So the exercise of those powers to take over this particular function, I think is the right and appropriate. But to us, I think this is a right step in the right direction. There are other steps that must be taken by the government for healing of these young persons and children to be properly effective. The second step, which we think we must take with urgent step, is the issue of the rehabilitation and education of these young persons. Under Section 18 of the Constitution, the government owes the duty to educate these young persons. Under Section 2 of the Quebec Act and several other international obligations and treaties that the country is a signatory to, these young persons must be educated by the government free of charge. Compulsory universal basic education must be accorded to these young persons from the primary school to the university. I think this is a duty on the government that must be carried out to the fullest by the government after this discontinuance of this charge. We look forward to seeing these children being united back with their families and resettled to school by the government on scholarships from now till the end of all their school. Ẹ káàbọ̀ padà. Adájọ́ àgbà ní ìpínlẹ̀ Èkìtì ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ ráńpẹ́ èyí tó ṣe adájọ́ ọ̀hún. Adájọ́ àgbà tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyèwọlé Adéyẹyè ó ní ó ti ṣe bẹ́ẹ̀ kí ilé ayé yìí pé ó dìgbò ṣe lẹ́ni tó ti jáde láyé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Èkìtì Ọlánìkẹ́ Adégòkè èyí tó fi ìròyìn náà sanwó sí ẹni tó jẹ́ alukoro àjọ elétò ìdájọ́ Michael Ọba nínú ètò fi àtẹ̀jáde náà jáde láìpẹ́ yìí nínú ìtàn ti sọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ adájọ́ àgbà náà Oyèwọlé Adéyẹyè ó ní ó ti jáde láyé báyìí gẹ́gẹ́ bí lẹ́yìn tí ó ṣe àìsàn ráńpẹ́ ní olúùlú ilẹ̀ Èkìtì tí ń ṣe Adó Èkìtì gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní inú oṣù kẹwàá ọdún 2021 òun náà ni adájọ́ àgbà náà ló gba ipò náà gẹ́gẹ́ bí adájọ́ àgbà ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sì ti sọ di mímọ̀ wípé ó jẹ́ ẹni tó jẹ́ olólùfẹ́ ọmọnìyàn tó sì gba àlàáfíà àti tó sì kọ ìwà ìrẹ́nijẹ bẹ́ẹ̀ ni ó gbà wípé ìbí òjùbí bí àṣebẹ́rú báyìí ó náà ni àtúnbí ọmọ nínú gbogbo ètò tó ń ṣe lásìkò tó wà ní òkè pẹ̀ gẹ́gẹ́ bí adájọ́ àgbà ilẹ̀ Èkìtì wàyí o ilé ẹjọ́ nípínlẹ̀ Èkìtì wọ́n ti wá sọ dímọ̀ wípé àwọn yóò tún máa fi ìkéde bí ètò ìsìnkú adájọ́ náà bí yóò ṣe lọ láìpẹ́ yìí. Èyí ni ìdí pàtàkì tí mo fi ṣe bẹ́ẹ̀ jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Bobrisky òun ló fi òun náà léde. Ẹni tó jẹ́ òǹsàkọ́nsábò ènìyàn tí orúkọ rẹ̀ jẹ́ Idris Okuneye tó jẹ́ tọ́pọ̀ mọ̀ sí Bobrisky ó ní ó ti fi òun léde síta báyìí nínú ètò fà á sábàbí tó fi ṣe bẹ́ẹ̀ júbà ìhòòrò tó kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé Bobrisky ó ní ó ti ṣe ìrìn àjò láti bí ọjọ́ méjì sẹ́yìn báyìí èyí tó wáyé ní ọjọ́ kẹta nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí lẹ́yìn tí àjọ tó ń mójútó ṣíṣe owó ìlú báṣubàṣu àti lílo owó ìlú ní pọ́npọ́ ìyún EFCC tí wọ́n fi páńpẹ́ òfin gbé e tí wọ́n sì gba béèlì rẹ̀ sílẹ̀ níṣẹ́ ni Bobrisky kò pẹ́ rárá tó fi ṣe ìgbóná gbòòrò ó là ń jọ̀pọ̀lọ́ torí tó bá tutù yíyí báyìí ni àwọ̀ rẹ̀ yóò yí nínú ètò ìfimú tó ti tẹ bàálù létí ní
sí orílẹ̀-èdè tí kò fi orúkọ rẹ̀ léde lásìkò tí Bobrisky ń lọ yìí ó ní ó kọ síbẹ̀ wípé àtúmọ̀déra láìpẹ́ yìí o gbogbo ẹ̀yin orílẹ̀-èdè Nàìjíríà nínú àlàyé tó wá ṣe ní tó fà á gan pàtó tó fi ṣe bẹ́ẹ̀ jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní àlàyé tó ṣe wípé ìlera ara òun ló kù díẹ̀ káàtó nípa àìlera tó ń bòun jà òun ló sì mú kí òun kó tẹ bàálù létí láti lọ gba ìtọ́jú tó péye ní òkè òkun bẹ́ẹ̀ náà ló tún wá rọ àwọn àjọ tó ń mójútó lílọ bíbọ̀ nípa ìrìn àjò ojú òfurufú nínú èyí tó ti rọ̀ wọ́n wípé ẹ mà dákun ẹ dábọ̀ owó tí ó jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà náírà 9.8 million naira èyí tí òun ti san ṣáájú kó tó di wípé òun padà rí eléyìí lò ní ìgbà kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ dákun ẹ gbìyànjú kẹ ẹ bá ń dá padà sínú àsùnwọ̀n mi ó ní lóòótọ́ kì í ṣẹjọ́ yín ni pẹ̀lú bí òun ò ṣe rí tíkẹ́ẹ̀tì náà lò ó ní ṣùgbọ́n ẹ wò mí ṣe o òun ò ní ohun tó pọ̀ lápò fún àkókò yìí Bobrisky òun ló sọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà lójú òpó ayélujára Instagram rẹ̀. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ká tó máa lọ ẹgbọ́ kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. àdéhùn àti àjọsọ wà pé ọdún 8 gbáko ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lò gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí Dóyin Òkúpè ló fi ìròyìn náà léde. àmúwá fún wa wípé wọ́n ti jáwọ́ nínú ẹjọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ báyìí wọ́n sì ti dá àwọn ọmọ náà padà sí ibùgbé wọn. bákan náà ni a ní adájọ́ àgbà ní ìpínlẹ̀ Èkìtì òun ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ ráńpẹ́ èyí tó ṣe ọ̀hún. Bobrisky ó ní ó ti fi ìdí abájọ múlẹ̀ tó mú tó fi ṣe bẹ́ẹ̀ jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lọ́tún lórí ìkànnì àrólé bàbá 1010 TV tó ta wà yìí ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí ẹ bá wa fi kọ́mẹ̀ntì yín sínú èyí tó bá kàn yín jù nínú ìròyìn náà a sì mọ̀ dáyìn lò ní wàrà sísà títí di ìgbà tá a tún máa padà ríra wa orúkọ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni a kú iṣẹ́ látàárọ̀.